ẹ̀yin Àgbẹ̀kọ̀yà àti gbogbo security lẹ́yìn Yorùbá pátápátá pàápàá jùlọ ẹ̀yin Àgbẹ̀kọ̀yà tẹ́ mú jẹ́ yẹn mọ́ ní kọ́kọ́ pamọ́ lẹ́gbẹ̀ẹ́. àwa ẹjẹ́ Àgbẹ̀kọ̀yà bí sinúlẹ̀ Nàìjíríà amú iṣẹ́ yìí amúlọ́kùnkúndùn òun la dẹ̀ dúró lé lórí lógùn state àbí ọ̀lẹ́ sọ ní other state o kọ́ máa ní Fúlàní ṣe báyọ̀ ṣe báyọ̀ ṣe báyọ̀ àwa ní strategy lógùn state strategy yìí tẹ́yẹ àsìkò bá gbà mí láyè àsọ díẹ̀ nù ẹ̀ strategy yìí òun là ń lò tàdé fi rọ́nà lọ àwa ò ṣe Àgbẹ̀kọ̀yà tó ń sá fọlọ́pàá àwa ìsá fọlọ́pàá o à ń compliment iṣẹ́ ọlọ́pàá yìí. Fẹ́ẹ̀sì mi ló jìnà sọ lọ́wọ́ lọ́dọ̀ yìí tí èèyàn bẹ kó lè ẹni bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bọ́ọ̀lù lẹ́sìn ló ti tilẹ̀ fún pípa ló ti ti gbogbo ilẹ̀ fún ọmọ tó ẹ̀sìkì tó ń kó lé ọdún ẹ̀wà nígbà lẹ́yìn ọlọ́run èmi tó ní mi lọ ẹ̀sìkì táwọn ọmọ lórí mi lù àwọn olóyè fún bẹ́ẹ̀ sí gbogbo òun nílà láì sọ̀rọ̀ ló sì mọ sọ́ngbà náà ẹni wọ́n gbé talọ́ ránṣẹ́ tí wọ́n rán ni ẹgbẹ́ bí ó ṣe bá talọ́ ránṣẹ́ tí wọ́n rán ni ó ní kálọ́mọ Yorùbá ọkẹ́ kú dànù bàbá tó kú tó wá sànú mi ò tó fi gbélé wọ́n tó ló ti lọ́jọ́ APC o kò sí kíní yẹn lókè ni ìlara ni àdàmọ́ bí tó ti ń wá àmọ́ bí tó ti ń wá. wọ́n tún wá rí i pé Ọlọ́run wá gbogbo ilé ẹ̀sọ́ yẹn o ẹ̀yin kọ́ lọ́dọ̀ ó wá kó sínú àwọn bàbá wọn lọ bá bàbá tí ń gbé nínú ọkọ̀ yìí nígbà tó mú wọn bàbá. nípa já bẹ́ẹ̀ ni àmì àṣẹ kà síwájú. ọmọ olóró dẹ ẹgbẹ́ tí mo kọ́ sọ pa ní ọmọ olùkọ́ lè bẹ́ torí mo mọ̀ pé àwọn bàbá yọ̀ bàbá olùkọ́ ní tàn mí yóò lè tó ní mi ó kó mi nira ó padà sórí ilẹ̀ bàbá rẹ̀ bàbá tí ń bẹ́ ń jọba bàbá rẹ̀ ni yóò bá ìdẹ̀ni sẹ́dẹ̀ yé ọdún mọ̀ kó o ṣe nǹkan kan ọdún mọ̀ pé kí àwọn oúnjẹ jà tí wọ́n nìkan lọ́wọ́ Yorùbá ni ìjà gbogbo Yorùbá là ń jà bẹ́ẹ̀ ni ìjà gbogbo Yorùbá là ń jà àwọn Yorùbá wa náà máa ń para bẹ́ẹ̀ ni á lè lọ bẹ̀. láti Olódùmarè ebe ọṣà oníyọ ẹni kọ́ mo yẹ sísẹ́yìn sísẹ́yìn. àwọn ọ̀rẹ́ Olúmọ Adé ni wọ́n pa àwọn ọ̀rẹ́ Ládọjà náà pa ń bẹ̀ wọ́n lè bọ́ lẹ́ra sábàdà ni pé àwọn ọgbẹ́ náà kẹ́tọ̀ sí wọ́n jẹ́ àwọn ọmọ wa pé ìjọba tẹ̀lé o gbé yẹn lọ́bẹ̀ ẹ̀ ló ń bẹ̀ o á lẹ̀ lọ́bẹ̀. káre ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún. kẹ́nìkan wá sọ lọ́rọ̀ bẹ́ẹ̀ fún ní bàbá tí gbogbo ọ̀dà sẹ́mọ̀ pé ẹni Ọlọ́run jẹ́ kí ẹ pẹ́ fún àṣẹ ọ̀pẹ́ fún àtẹ̀jọ́ sàṣìlì àṣẹ àwọn bàbá wa pátápátá àti dárí jù àwẹ̀ ọlá àbúmọ̀. ìbò ọ̀ṣà ọ̀ṣà. wọ́n lè ti dárí jù wá ara ìdarí tí ó dárí jù wá lórí ọ̀fẹ́ tí àrígbà ẹ̀fọ́ wárí central stand ọlọ́run nípa ẹ̀rẹ́ o. gbogbo àwọn bàbá tó jẹ lókè gbogbo ìwà káàkiri àgbáyé Amẹ́ríkà ní London káàkiri Canada ní Germany Amẹ́ríkà ní gbogbo ayé ọlọ́run bàbá wa àṣẹ ìkéré òṣèlérè àṣẹ gbogbo ìbàdàn wálé o àmì àṣẹ pátá Australia Canada, Australia, USA, Europe, South Africa, Latin America, Brazil. ìbílẹ̀ láti gbà náà ẹ̀kọ́ máa ń lọ kí sọ́ọ́ lè yé ọlọ́run bá mi kí ọlọ́run bá mi kí sílé o ẹ̀ẹ́dẹ̀ nípa rẹ̀ ṣe mú ìpínlẹ̀ sọ yẹn.
ìwé bá ti bẹ̀rẹ̀ ẹ̀sìn lẹ́sọ̀ ẹ̀ máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn ìwé sọ̀rọ̀ ẹ̀já tàmọ́lẹ̀ bàbá wọn oṣù mẹ́ta ló lò ká ní àkóso ìbẹ̀rẹ̀ tó ní wà padà wá ṣẹ́jú ìṣèlú tó ní pẹ́sidẹ́ntì àparẹ́ àwọn ọ̀nà lọ́sẹ̀ ní ìwà ẹ̀ ká ní yíbo lọ́wọ́ pẹ́sidẹ́ntì ẹ̀ olùgbọ́ tó pé àwọn ọmọ ìbò wa fẹ́ kébì àtàkì bàbá tó ní kúṣẹ̀ pọ̀ sí ní tèmi ọmọ bàbá tó ní òkèlè ní ọmọ olórí ó jẹ́ ó sì sẹ̀kìtì ó sì wọlé mọ́lẹ́ mọ́ gbogbo ẹ̀ ẹjẹ́ bàbá mi kálápàtà ẹ̀ pátápátá Yorùbá ní ilẹ̀ rẹ̀ wà pẹ̀lú tìlú mo fi àwọn onílẹ̀ náà mo fi wọ́n kí yín gẹ́gẹ́ bí sẹ́kẹ́tìrì ṣe sọ irú ọjọ́ ìní àti ń retí kó wáyé àmọ́ Ọlọ́run wa kádàrá pé èní ló máa wáyé àdúpẹ́ fọlọ́run àkọ́kọ́ màá kọ́kọ́ fi àsìkò yìí màá fi kọ́mẹ́ǹdì lórí iṣẹ́ takuntakun tẹ́ ẹ ti ṣe nílẹ̀ Yorùbá mo dẹ̀ tún bá yín dúpẹ́ wípé ìmọ̀ràn tá ò ṣe lórí ìmọ̀ràn tá ò dẹ̀ ní ṣe lórí gbogbo wa iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe nílẹ̀ Yorùbá kò kéré tí gbogbo wa mọ̀ a dẹ̀ nígbàgbọ́ pé ibi tẹ́ ẹ ṣe dé nígbà yẹn kò ní kú síbẹ̀ a tún máa tẹ̀síwájú ẹni bá ní kó kú síbẹ̀ ilé àtọ̀nà ẹ̀kọ́ àṣẹwà mo kọ̀mẹ́ǹdì torí nígbà tí iṣẹ́ tẹ́ ẹ ṣe tó bẹ̀rẹ̀ tíròyìn káàkiri gbogbo àgbáyé tó káàkiri gbogbo Nàìjíríà èmi bí ẹnìkan inú tèmi ń dùn nítorí ìjà tiwa lẹ kọ́kọ́ ń jà ìjà wa àgbẹ̀ òun lè ń jà púpọ̀ ní wá ń bì náà àgbẹ̀ ni wá ìta fi dàgbẹ́kọ̀yà nìyẹn àwọn ẹlòmíràn máa bèèrè pé àgbẹ́kọ̀yà ti iṣẹ́ tí ẹ ń dáko àwa náà lóko a lè fowó ṣe kó jẹ́ mechanized farming ìgbọ́n à ń dáko torí ayé ti lajú à ń dáko now ẹ ṣiṣẹ́ yìí ẹ ṣe takuntakun ó wá di pé àwọn abẹ̀yìn bẹ́bọ jẹ́ wọ́n dàbí ọgbọ́n àmọ́ ìmọ̀ràn wọn ò ṣẹ lórí ó fẹ́ ṣe ẹni kò ṣẹ àlùpẹ̀pọ̀ náà nítorí ìdí èyí ni mo ṣe fún yín ní commendation yìí àárí yín pẹ́ àṣẹ àárí yín pẹ́ àṣẹ àṣẹ èyí tẹ́ ẹ ti ṣe tẹ́lẹ̀ kò ní parun àṣẹ èyí tẹ́ ẹ tún máa ṣe á tún ju ti tẹ́lẹ̀ lọ àṣẹ àlékún owó àṣẹ àlékún ọlá àṣẹ àlékún àlàáfíà àṣẹ àlékún owó bàbá dami àṣẹ wà àṣẹ wà àṣẹ wà. now lórí wíwá wa síbí lẹ́nìí gẹ́gẹ́ bí sẹ́kẹ́tìrì ṣe sọ Àgbẹ̀kọ̀yà pọ̀ lóòótọ́ àmọ́ Àgbẹ̀kọ̀yà Peace Movement of Nigeria ó níṣẹ́ kan gbòógì tá a gbé dání tó lè jẹ́ pé òun gangan náà ló jẹ́ ẹ̀yin náà lógún kí ni iṣẹ́ yìí torí iṣẹ́ yìí tó jẹ́ number one ní mandate Àgbẹ̀kọ̀yà Peace Movement òun ni láti safeguard life àti property àwọn àgbẹ̀ lórí oko kíyà má jẹ wọn kó lè lọ sóko láì ní pé inú fo àyàfo kéèyàn kankan má kidnap wọn kọ́ má dẹran jẹ oko wọn kọ́ má bà nǹkan wọn jẹ́ ìyẹn ló máa mú kó oúnjẹ pọ̀ nínú òun gbọ́gbọ́ ní gbòógì iṣẹ́ wa kọ́ má rẹ́kun wọn lọ́rọ̀ oko òun gbọ́gbọ́ ní gbòógì iṣẹ́ wa ẹlẹ́ẹ̀kejì náà ni ká tún protect àwọn tí à ń protect lórí oko ká tún protect wọn láàrin ìgboro àwọn tó jáde ká tún protect wọn so nítorí ìdí èyí àwa tajà Àgbẹ̀kọ̀yà Peace Movement of Nigeria a mú iṣẹ́ yìí amúlọ́kùnkúndùn òun la dẹ̀ dúró lé lórí l'Ógùn state àmì ò lè sọ ní other state yìí o kọ́ máa ní Fúlàní ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí àwa ní strategy l'Ógùn state strategy yìí tẹ́yìn àsìkò bá gbà mí láyè à sọ díẹ̀ nú ẹ̀ strategy yìí òun là ń lò tàdé fi rọ́nà lọ
àwọn ò ṣe Àgbẹ̀kọ̀yà tó ń sá fọ́lọ́pàá, àwọn àìsá fọ́lọ́pàá o, à ń kọ́ńpílímẹ̀ntì iṣẹ́ ọlọ́pàá ni láti fún wọn ní support lára àwọn nǹkan tí àwa ń ṣe nìyẹn. àti ṣàgbẹ́kọ̀yà oníjàgídíjàgan peace ni tiwa. ìdí nìyẹn tẹ́ bá wo lógo wa kà green yìí agriculture ló dúró fún, red tó wà láàrin ẹ̀ tó bá bá mi jà máa bẹ́ẹ̀ jà, yellow yìí peace ni. ìdí nìyẹn tó rúkọ wọn ṣe ń rò wá, a máa ń lọ jẹ́jẹ́ àgbẹ̀ ń fa wàhálà, àmọ́ kí a má jẹ àwọn àgbẹ̀ lórí oko tó jẹ́ first cause ìjà tẹ́ kọ́kọ́ jà ní Nàìjíríà yìí, òun náà ni first mandate Àgbẹ̀kọ̀yà peace movement. inú mi dẹ̀ dùn pé èèyàn bí irú yín ló kọ́kọ́ gbégbèsè yìí, kó ṣe báwọn dáàlè gbégbèsè yìí wà, kó gbé wọn sí wọ́n wà, àmọ́ nǹkan tó máa jẹ kò jẹ́ kán gbọ́n, nǹkan máa jẹ ò jẹ́ kán gbọ́n. wọ́n pọ̀ ká káàkiri, wọ́n pọ̀ mọ́tò káàkiri, kọ́ lùlù káàkiri, òun ni concern ni wọn. àmọ́ Ọlọ́run ní kí ti yín rí bẹ́ẹ̀. mo bá yín dúpẹ́ fọ́lọ́run. mo bá yín dúpẹ́ fọ́lọ́run. Olúwa ṣeun. mo bá yín dúpẹ́ fọ́lọ́run. Olúwa ṣeun. àwọn onílẹ̀ wọ́n ti ń dúró tì wọ́n ní fún ilẹ̀ ńgbà. wọ́n ti dúró tì wọ́n ní fún ilẹ̀ ńgbà. lára àwọn nǹkan tí à ń ṣe nínú ìlú wa nínú Ògùn state ó ṣokùnfà kí ẹni tó fi ṣe commissioner of police tó bá fẹ́ jáde kó máa pè é pé Àgbẹ̀kọ̀yà ẹ̀ka lọ, Àgbẹ̀kọ̀yà ẹ̀ka lọ. DSS náà wọ́n pè wá, Àgbẹ̀kọ̀yà ẹ̀ka lọ. ọ̀rọ̀ òsibí tí agbófinró lọ ní Ògùn state tó sì jẹ́ jurisdiction wa tó fi ń pè wá, àdèmọ́ wà ń bẹ̀. so nítorí ìdí èyí a ní láti ṣe kí ni, a ní láti align ara wa mọ́ yín, torí intẹ́ ń ṣe òun náà làwa náà mú lọ́kùnkúndùn tá à ń ṣe. ìyà ò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ àgbẹ̀, tí ìyà bá jẹ́ àgbẹ̀ ebi á pa wá, ebi á para lù. lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn l'Ógùn state problem wà ní Nàìjíríà, problem wo ló wà? àgbẹ̀ ò lè lọ sóko láti lọ dáko tí ò yẹ kó rí bẹ́ẹ̀. solution ti wá dé báyìí, solution ti dé láti pàṣẹ yín. Ọlọ́run lò yín fúlù Nàìjíríà ni tí ò yá wọn kan. wọ́n rò pé olóyè Sunday Igboho ń kọ́ jẹnu ẹ̀ ló ń wá, jẹnu ẹ̀ ló ń gbá káàkiri, láì mọ̀ pé àgbà ti lómi ńlẹ̀ kódò tó dé, àmúyín ò ní fọ́. kòkò ní ẹni dapẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí. kíkan ṣàlàyé níwọ̀nba bá ṣe ń ṣe l'Ógùn state tí ìjà òfin sí láàárín àgbẹ̀ àti Fúlàní. strategy táwa ń lò l'Ógùn state ni tí mo dẹ̀ believe pé strategy ó máa work ní gbogbo other state ní south western part. kí ni strategy ni pé tí Fúlàní bá dẹran jókòó. Okay. Okay, sir. Yes, sir. Now, ṣé rí gbogbo nǹkan tí à ń sọ yìí, ìfọwọ́sowọ́pọ̀ láàárín Àgbẹ̀kọ̀yà, torí mo mọ̀ pé yín náà fúnra yín Àgbẹ̀kọ̀yà ní ìṣòro. Mo lè fẹ́ fi àsìkò yìí, mo lọ́ fi dúpẹ́ lọ́wọ́ yín olóyè. Torí mo lè fi gbogbo ẹnu sọ ìta gbangba láwa rẹ̀. Mídíà ń gbé 70% àwọn tó wà ní Àgbẹ̀kọ̀yà lẹ́ni ipasẹ̀ yín náà ni. ẹ̀yin lọ́lọ́run lò fún ẹ bóyá ẹ lọ darapọ̀ mẹ́gbẹ́ kan, àmọ́ ẹ má ṣe ẹgbẹ́ kankan, Àgbẹ̀kọ̀yà ní kẹ́ lọ. nígbà tí wàhálà pọ̀ tí Buhari bẹ̀rẹ̀ sí dá wa láàmú nǹkan ọlọ́pàá mú wa gídé ẹsẹ̀ tó mú wa wọn ní gbogbo ẹni tẹ́ jẹ́ tèmi tẹ́lọ kó sábẹ́ Àgbẹ̀kọ̀yà. àwọn ilé ẹgbẹ́ tí wọ́n ní àlàáfíà lọ́wọ́
tí wọ́n nífẹ̀ẹ́ ọmọ Yorùbá tí wọ́n dẹ̀ mọ nǹkan tí wọ́n ṣe tí wọ́n sì ń jẹkújẹ. Lọ simiti yẹn lè bọ́ àmì ìjọ yẹn mo ní lọ simiti pẹ̀lú àwọn ọmọ wa lè gbé ẹ lọ kó sábẹ́ ẹ lọ dára má ti gbọ́ yà pátápátá everybody àbí bẹ́ẹ̀ bọ́ ni. Àgbẹ̀kọ̀yà òun náà ló wá dé ló wá bá yín àwọn tẹ bá sọ̀rọ̀ ńjọ́ sí wọn ò já o wọ́n gbọ́ ń tẹ wí lára wọn ni àpèlé àwọn aládé yìí púpọ̀ nu wa ládé yìí mo fi àsìkò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ yín pé Ọlọ́run lò yín fún ọ̀pọ̀ èèyàn láti darapọ̀ mẹ́gbẹ́ tó lálàáfíà tí òun ṣẹgbẹ́ jàgídíjàgan òun ṣẹgbẹ́ oníwàhálà àyífa wàhálà à ń tọ́jà jẹ́jẹ́ wa là ń lọ. Àgbẹ̀kọ̀yà ò kí báyàn jẹ́. Àgbẹ̀kọ̀yà ò dẹ̀ kí ń báyàn jẹ́. ẹ̀rọ ọmọ Àgbẹ̀kọ̀yà lórí íńtánẹ́ẹ̀tì kọ́mọ sí wọn wọn. Bẹ́ẹ̀ ni so mo fi àsìkò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ fún yín bá ṣe wá bá yín inú wa dùn ìdùnnú àtayọ̀ tá a fi bá yín tá a bá kúrò níbí ìdùnnú àtayọ̀ náà á wà pẹ̀lú yín àwa náà a fẹ́ máa lọ ilé wa Ọlọ́run á pàànà mọ́ fún wa àṣẹ wa ìjọ abíjọ fún gbogbo wa àṣẹ ayọ̀ abáyọ̀ fún àṣẹ porogodo ayé kò ní lùwẹ́ ọ̀kọ̀ọ̀kan nù àṣẹ ó tán lẹ́nu báyìí ó kún kún. Ẹ jẹ́ kán ẹ jókòó. Bá tó dá wa sí gbogbo agbára láyé àti lọ́run Ọlọ́run ló ní lọ́dọ̀ gbogbo wọn lóògùn mo nígbà yẹn Ọlọ́run ló ní lọ́dọ̀ oníjọ́ tó wá ká mi mọ́nú ilé ó jẹ́ agbára mi lọ ṣùgbọ́n ẹni tí Ọlọ́run bá pamọ́ ẹ̀dá ò lè mú síta ẹni tí Ọlọ́run bá gbéga ẹ̀dá ò lè rẹ̀ ẹni tí Ọlọ́run bá pa ẹ̀dá ò lè pa níjọ́ tí ọjọ́ kú ẹ̀dá bá pé ẹ̀dá mọ́ bẹ́ẹ̀ lóògùn olóògùn onírúwà ilé àwọn bàbá wa tó lóògùn jọ àwọn dànù ayé nígbà tó jọ kú wọn pé tó fi hàn pé kì í sí pé òògùn lọ́yọ̀ mi bí ń jọ yẹn àìpé ọjọ́ kú lọ́jọ́ mi lọ́jọ́ àkọọ́lẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ògùn kú láyé ọ̀ bàbá mi kẹ́mẹ́ tó ń pè ní Àmọ̀sá ọmọ Aládìkún olóògùn bí sẹ̀kọ̀nà wọ́n pè kẹ́ ní Adé ọmọ Aládìkún àwọn ọmọ Aládìkún tó jẹ́ pàpà àwọn fámìlì mi jọ máa ń wò kí ní wọn sọ̀kò tọ̀lọ̀ ó ní ọ̀pá kẹ́tí mo fi tẹ̀lé wọ́n sí ọ̀pá yẹn ní oríṣiríṣi ilẹ̀kẹ̀ Ṣàngó Ọ̀tà ló ń gbé ọ̀pẹ ní Ọ̀tà tó gbọ́ èdè Ògùn state ó gbọ́ gan ó bímọ síbẹ̀ gbogbo àwọn ọmọ tó bí láyé ibẹ̀ ló bí wọn sí àwọn tó ti jẹ́ gbọ̀n fèmí tó bá wá wálé tàbá ń sọdún eégún Aládìkún tó bá dúró yóò ní mi Adé ọmọ Aládìkún tó bá mú ọ̀pá yẹn tó bá fi kẹ́lẹ́ tó bá nẹ̀sí sámà lọ́sàn-án tí ọ̀sẹ̀ lọ́la kábíyèsí lọ jọ́tọ́jọ́ kú rẹ̀ pé kú bàbá mi Sàǹsí Àjàó ọmọ Adé ọmọ kò sọmọ náà yóò ní Àdìsá máa ní bá mi tọ́ bá rẹ̀ tó lóògùn ju bàbá rẹ̀ lọ pé ní jọ́tọ́jọ́ kú rẹ̀ pé kú òun ló yà máa fún mi ní àṣà yẹn pé tí ọjọ́ kú ẹ̀dá bá pélé ẹ̀dá mọ́ Ọlọ́run ní pàálù jì síwájú bá rẹ̀ yàn Àgbẹ̀kọ̀yà ara mi ọ̀dẹ̀ mọ̀ yá kábíyèsí torí ẹ̀ ní iyèméjì sí ẹ̀ẹ́dẹ̀ dalẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ilẹ̀ ìlara ìgbẹ́ Àgbẹ̀kọ̀yà Àtẹ́wọ́ fún Àgbẹ̀kọ̀yà. Section by section ó fi hàn mí pé Àgbẹ̀kọ̀yà lára gba oríṣiríṣi ẹgbẹ́ lálejò ọ̀tẹ̀ yẹn Àgbẹ̀kọ̀yà kàṣà. Àtẹ́wọ́. Àgbẹ̀kọ̀yà ẹ̀ta ológun. Àpàjùlọ àwọn àgbẹ̀ tá a dé pé àwọn àgbẹ̀ wọ́n ń ṣètò jíjẹ mímu fáwa tí bíbẹ̀ kọ́ jẹ Fúlàní lámọ̀jẹ. Ní ìdìbò àwọn ọ̀dọ́ ní ogun ọ̀dà. So fúnlé èyí tó mi dùn púpọ̀ gan ló mi dùn gan. Adé dúpẹ́ lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá dáadáa. Gbogbo àwọn bàbá wa olúmọ gbogbo ọba pátápátá náà lọ bá. Tó bá lóun ọgbà kí la fẹ́ sọ kò sí bàbá mi Olúbàdàn ní
Sunday wọn ní bàbá mi á lọ bá Bọ́lá á lọ rí ààrẹ á sọ̀rọ̀ rẹ fún a sì mọ̀ pé Yorùbá ni yóò gbọ́ tọ́rọ̀ ò sí nǹkan kan wọ́n wá dọ́dọ̀ ààrẹ dọ́dọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ọlọ́mọ wa nínà ó sí nǹkan kan kí ló ṣe fi sílẹ̀ ẹjọ́ kó máa bọ̀ lé àwọn bàbá mi bẹ̀rẹ̀ sí pé mi pé mo bọ̀ lé bàbá rẹ̀ ń kọ́ mọ́ ẹ mọ̀ pé ẹni tó bá nífẹ̀ẹ́ mi gbọ́dọ̀ nífẹ̀ẹ́ bàbá Tinubu ọdún mẹ́jọ ni ó ṣe tí ó kọ́ pé àṣẹ onílẹ̀ ọdún mẹ́jọ ní bàbá Tinubu ó lò àṣẹ wà. ń dá wa lójú pé ó tó parí ọdún mẹ́jọ yẹn àlàáfíà ó ti jọba ńlẹ̀ Yorùbá ní ìgbésẹ̀ security tí bàbá Tinubu ń gbé fúnlẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ ó lè jẹ́ pé àwa ọmọ rẹ̀ náà láṣẹ. Tí bàbá ó tó parí ọdún mẹ́jọ mo fi Ọlọ́run búra fún yín pé àwọn àgbẹ̀ ọmọ olóko bá ṣe ń lóko lánàá. Ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ẹ̀yin Àgbẹ̀kọ̀yà àti gbogbo security ilẹ̀ Yorùbá pátápátá. Pàápàá jùlọ ẹ̀yin Àgbẹ̀kọ̀yà tẹ́ mú òjé yẹn mọ́ ní kọ́kọ́ pamọ́ lẹ́ẹ̀kan. Nígbà tí ó bá fi tóbi jọ́ mélòó kan sí àwọn tó jẹ́ ọ̀gá wa àjọṣepọ̀ àdékọ̀ bá ti fẹ́ sí orí ó ti wà ńlẹ̀ àwọn bàbá wa ti ṣètò ààrẹ sì ti tẹ́wọ́ gbà pé àwọn ọmọ wa náà ni wọ́n lè mójútó ilẹ̀ wa ọba tó ní mí òun lọ́ba tí sàdéhùn tí mo ṣe ṣùgbọ́n ṣe mọ̀ pé nǹkan tí mo ń sọ nǹkan tí mo rí ni tí mo lè fàpẹrẹ hàn ọ̀gá mi láwọn nìkan táwọn ní orí pé òótọ́ ni mo sọ fún ó ti wà ńlẹ̀ ètò sì ṣùgbọ́n bí wọ́n ṣe bá wa ṣe àti Nàìjíríà tí ó fi tì ń dì láfẹ́ra gbọ́n nǹkan tí a fi ṣètò tí gbogbo òfìlè wà bó ṣe ẹbọ wà nínú níbi tó pẹ̀lú ògbọ́ Ọlọ́run ẹja ṣera wa lọ́kàn lámọ̀dàlẹ̀ àwọn tó jẹ́ ọ̀gá wa torí pé àwa tí a sọ pé wọ́n rí ipò àwọn ìyá wa wọn ò ní káwọn bàbá wọn lóko wọn ni wọ́n ṣe gbà tí a bá bẹ̀rẹ̀ sí ètò àti mójútó nǹkan yẹn a gbọ́dọ̀ jẹ́ kí ìgbọ́rẹ̀rí yé wà níbi pé a gbọ́dọ̀ ṣèbàjẹ́ a gbọ́dọ̀ dójú ti àwọn bàbá yẹn a gbọ́dọ̀ dójú ti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu a dẹ̀ gbọ́dọ̀ dójú ti gbogbo ọba alẹ́ Yorùbá pátápátá ọ̀rọ̀ mi yọ kọjọ mọ yé wa a gbọ́dọ̀ fi gbèsè yẹn ṣèbà tí ọ̀dà oṣù tó kàn wá pẹ̀lú ọkọ àtìyàwó jà àrídà àti àtàkì ọlọ́pàá oṣù tó kàn wá pẹ̀lú ọlọ́pàá àti TFT a gbọ́dọ̀ àtàkì ọlọ́pàá a gbọ́dọ̀ àtàkì DSS a gbọ́dọ̀ àtàkì sọ́jà torí pé àwọn náà ni wọ́n máa fọ́ tiwa lẹ́yìn láti ṣàṣeyọrí lórí ìgbésẹ̀ tó bá ní ká gbé lórí security wa ọ̀dọ́ àwọn bàbá wa ní ajá sí lọ́mọ ehoro àwa la mọ́nú gbó wa àwa la máa ṣáájú àwa la sọ fún àwọn sọ́jà àti ọlọ́pàá àti DSS tó yẹ ká lọ àwọn terrorist tó ń pa àwọn bàbá wa yìí àwọn terrorist tó ń jí wa gbére àwọn terrorist ò jẹ́ ká lóko àwa la máa jẹ́ alámí fún wọn ní ìfọwọ́sowọ́pọ̀ ìjọba pẹ̀lú bàbá Bọ́lá Ahmed Tinubu so ẹ tó bá ní kí bàbá Tinubu ọmọ ọdún mẹ́jọ so pẹ̀lú ìgbésẹ̀ tí bàbá Tinubu ń gbé yìí fún àlàáfíà wa ọmọ Yorùbá ẹnu bá ní kọ́mọ̀ láṣeyọrí ní òní láṣeyọrí ẹ tó bá ní bàbá Tinubu ọmọ láṣeyọrí kò ní láṣeyọrí bàbá mi ní ẹni tó wọ ìjìnlẹ̀ òkúba èmi ni mo rí àpẹẹrẹ bí àwọn bàbá Olúmọ gbé débẹ̀ tí mo sì gán ní tí ń tẹ̀ fìdí ẹ̀hàn ga tí mo rí pé bàbá Tinubu nífẹ̀ẹ́ Yorùbá tó pọ̀ kálukú lè sọ tó bá wù lọ́kùn lọ́jọ́ ìsinmi gẹ́gẹ́ bí n tó ga sọ lẹ́ẹ̀kan àwọn mi ní ohun tí gbowó jẹ ní wá ẹni tó ní ohun tí ń jẹ ní wá tí ò tó bà tẹ̀sẹ̀ ọdẹ tó lójú ogun onígbà tó ń dogun ó lóun pa kúkúrò pa gígùn òun ti gbá bó sì délé ó sì mú ọmọ adìẹ mẹ́fọ́ sí tẹ̀fà bójú wo tiẹ̀ tó togun èèyàn mẹ́ta kan dẹ̀ ń bẹ tó pé tí máa ń kúrọ́ àlèjà tí wọ́n máa ń kúrọ́ àlèjà wọn kálẹ̀ ní àkọ́kọ́ aláboyún arúgbó bàbá gbà tí arúgbó bá sọ pé ẹ̀yin ọmọ wọ̀nyí ilẹ̀ yìí mọ̀ láyé ìgbà kan tí àwọn Fúlàní yẹn bá ń bọ̀ àmọ́ fátẹ́kù sọ àwọn òsì darí gbà lọ́wọ́ pé àlèjà bàbá ẹnì kejì aláboyún God bless you tí aláboyún bá ṣe yẹ́bá ní kí ló ṣe ọmọ mi ọmọ tí a bá fi nígbà táwọn òsì nù àlèjà lálẹ́ nìkẹta àlejò ní tí àlejò bá ní ọdún bá ní òjò ọ̀rọ̀ ń bì ní kílódé òjò tí ń rọ̀ ní Abẹ́òkúta lọ́wọ́lọ́wọ́ ó lè hù pọ̀lẹ̀ àwọn òsì lábẹ́òkúta ìdílé mọ̀ látàbẹ́òkúta àlèjà
bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwa ọ̀dọ́ àwa la mọ bí tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ àwọn ò lè já wa torí àwa la wa alájẹ Yorùbá là ń gbé ń bẹ̀ àwa làwọn bàbá wa ń dàpọ̀ làwọn mọ́mì wa ń lo okó ń bẹ̀ yẹn àwọn fámìlì wa náà ń rè àwa la mọ̀ wọ́n àwọn yẹn ò mọ̀ wọ́n sọ́jà tó wá láti Kaduna tó wá láti Maduguri ó lè mọ̀ wọ́n àwa làwa mọ̀ wọ́n àwa la fẹ́ ṣáájú ẹ̀yin tẹ̀lé wa ẹ fà wálẹ̀ pẹ̀lú wọn àdè ní sàṣetì àdèjọ lásìpẹ́ àlùbáríkà ọba tó ní wá àlùbáríkà gbogbo àwọn bàbá Tinubu àwọn ọmọ Yorùbá tí wọ́n làwọn ti ṣe láti dúró tì wá. So tí abárẹ̀ ń ṣètò yẹn èmi mọ̀ pé àwọn bàbá yẹn mú yàtọ̀ fún pé state government àbí federal government ló ti wà àwọn state wa gómìnà náà ò kú ti wà láti lè mọ ṣètò because a lè mọ wọgbó kiri ká fọmọ fìyàwó lẹ̀ fọmọ sí ètò tó gbọ́dọ̀ wà ń bẹ̀ títí mo wá ń lọ ẹni tó wá ní egun tí kò jẹ ní wa àgbàlá kan rè tí ìṣẹjọ kan tó pọ̀ ìkẹlà wà yìí èyí tí wọ́n wá bàjẹ́ rè 2014 mo débi ni mo kọ́ ilé yìí kí n tó kọ́lé yìí ni mo ti ra ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ìgbà tí mo kó dé wọ́n á bẹ̀rẹ̀ sí change àwọn mọ́tò kan bẹ́ẹ̀ pé 2019 mo rà àtọ́jú 2019 mo rà nǹkan mi títí jẹ́ Yorùbá ni ṣé olùsìn lórí ẹ̀ bẹ́ẹ̀ nígbà tá a rẹ̀ bẹ̀rẹ̀ sọ́ọ̀bù Yorùbá nìsan kò sẹ́ni tó lé ní mo bá kọ́kọ́ lóhùn tí bá pé ní gúrùpù wa bí nígbà náà wọ́n tó wá bọ́ọ̀sì mi mọ́lé mo máa ń fún kálukú ní owó tí wọ́n fi múra ìpàrà nǹkan níbi tá à ń lọ ẹ̀nì sọ níbẹ̀ ń dẹ̀ fún gbogbo táǹkì epo pẹ̀lú owó mi. àtẹ́wọ́. ok now wọ́n wá ní Sunday Igboho dé kò sí Yorùbá nìsan mọ́ ọjọ́ yìí olóṣèlú àbí àwọn property tí mo kó jọ káàkiri yẹn ara ta ni mo ti rí ìbára olóṣèlú ni gbogbo tí mo nínú ayé yìí ọ̀dọ̀ àwọn olóṣèlú mo ti rí so now ngbà tí àwọn olóṣèlú yẹn wá ń ṣe dáadáa tí mo wà pẹ̀lú wọn ètò ń lọ tí ngbà tí mo dẹ̀ rí tí Buhari tó fẹ́ mọ jára kí Yorùbá mo ní wá o lè wá jókòó sí Àbújá ń lu Fúlàní rẹ oníkí Fúlàní mọ pa fámílì mi tó wáyé pé èèyàn lọ fẹ́ ṣe tó fẹ́ ṣe déédéé ká pín Nàìjíríà lọ ohun tí mò ń jẹ lọ́dọ̀ yìí mi ò jẹ mọ́. olórin tó dà wá lára ló àtàwọn aláṣẹ táwọn ìyá mi jẹ aláṣẹ tí mo bá rẹ̀ lọ wọ́n mọ̀ ká mọ̀ wá ní fúlàní mọ̀ ká mọ̀ wá ní nísìnyí náà for example láti mú fún àwọn bá wọn láti ní fọ́sowọ́pọ̀ ní ọmọ wa lọ́mọ fún mi ní tí wọ́n ti lọ́pọ̀ àwọn ẹ̀yà lọ́pọ̀ àgbọ̀rọ̀ ẹ̀ pẹ́sẹ̀ntì ọ̀pọ̀sùn rẹ̀ àwọn kan sọ pé Yorùbá kọ́ bàjẹ́ sọ́dọ̀ ìgbòho ti gbà fẹ́ lórí ẹ̀
lásìkò àti ṣùgbọ́n tó di ọ̀la. kárí. ẹ má bí bàbá o téèyàn bá wà lórí kan alágbẹ̀rẹ̀ máa ń lórí gbà ẹgbẹ́ bàbá tó bá mú irin tó ti gbà títí ọ̀dọ̀ bẹ̀ ọ̀bẹ ló pàdé tí ọ̀wá jẹ́ ọ̀rẹ́ òun tí à ń gbà ọgbọ́dọ̀ pẹ̀lẹ́ pẹ̀sẹ̀ tí ìbọ̀dẹ̀ tí à ń gbà ló padà bára lórí oṣù kòkòrò dẹ́ta ọmọ wa sọ dáwọn olùkọ́ bẹ̀ wọlé fáìn so gbogbo ohun tí ọba jẹ́ nǹkan tó yọ gbanu náà kọjá bóòdì gbanu náà kọjá ni bóòdì gbanu náà gbà ó gbé ìgbà tó fáìn tó ní máa rí lọ wájú kò sí nǹkan tó jẹ́ ewé kú pẹ́ tó tọ́ fi ṣe mọ́tò yìí tó ti gbanu náà kọjá lọ́wọ́ gbogbo ẹ̀ nígbà owó náà náà yẹn ló gbanu náà kọjá owó yẹn ló ní tàbárò àwọn sáré jábọ̀ lè dé kó tó fún ẹ kọjá nù gbogbo àwọn sọ́dọ̀ àwọ̀ ẹ̀ kọjá nù ló kọjá góòdì lọ fáyìn táwọn góòdì yẹn ọdẹ gbogbo ẹ̀ kúrò gbanu náà kọjá ojú wọn kúrò rí nǹkan ìrọ̀lẹ́ àwọn alẹ́ náà mú mọ́ra nǹkan yẹn lè sí nǹkan àṣeyọrí wà lẹ́yìn tẹ̀yìn sí nísì tẹ̀sán fún ọmọ wa ní àwọn ọ̀tá ìwé ẹ̀sìn lára ìdára mọ́ màkà jẹ́ ayé ò ní dára yìí ọlọ́run ní dára yìí ayé bá jẹ́ dára yìí ọlọ́run máa lára yìí náà kà sí ọlọ́run ní dára yìí ọlọ́run ní dára yìí wọ́n máa ọlọ́run ọ̀rẹ́ sí ẹ̀rọ lórí ìbúgbẹ́ mọ́ nítorí òkú yá mi náà lọ sí wa kálù mọ́ lórí ìbúgbẹ́ mọ́ fẹ́ wọ́n lulẹ̀ àwọn ọ̀wá ìfẹ́ náà ní nínú lẹ́yìn dára bí o bá rò nínú fọ́ọ̀mù náà ti ẹ̀mẹ̀ náà ní wọ́n bá lẹ́nu pé ní ọ̀dọ́ wọ́n nígbà ìwò tí mo pa ọmọ náà àwọn bàbá wa náà ṣe nígbà lágbára sẹ́nu àwọn bàbá yẹn kọ́ àlọ́ polisi gbogbo ọba fún fẹ́rọ̀ tó di gbogbo ọba náà para kò fẹsẹ̀ gbogbo ọkùn lọ wa ọba kan tí àwọn abẹ́rẹ́ ní baba Olúbàdàn. báwo tẹ kí fúlàní ẹ̀kọ́ máa dẹrẹ. mo fọ́ bọ́dọ̀ sọ ni president support ẹ̀. o sọ national team ṣe ti di. o yẹ sọ ìjọba ẹ̀ president fún mi lánàá òun tó Olúbàdàn tó ń bọ̀ òun náà sọ. ẹ jọ̀ọ́ mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ jẹ́ ká ṣe mo fẹ́ kí n tètè ọ̀rọ̀ tó wà ó ṣe yàjò ó dẹ̀ necessary pé ká sọ síta so that kò ní bá wa lójijì ọ̀nà méjì lọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́jọ́ tó ní pé sí ọ̀nà kínní ó lọ sí ọ̀dọ̀ President Bọ́lá Ahmed Tinubu mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ ṣe ìrànlọ́wọ́ fún mi ẹ jọ̀ọ́ nítorí nǹkan tí mo fẹ́ sọ ó kan àwọn ọmọ Yorùbá nílé lóko àti nírìn àjò kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n ìdí tẹ́ láti try by all means kẹ́ jẹ́ kí message dọ́dọ̀ President Bola Ahmed Tinubu. Baba Tinubu have sent you a series of messages. I don't know whether they got to you or not, but all the same, I will still talk. Màá bẹ̀ yín, màá rọ̀ yín, kẹ́ jọ̀ọ́. There's danger around you. So please wash your back. Wash your back seriously. Ẹ ojúlala kan fi sọ́rí bàbá Tinubu. You will take everything too low. I don't know but mi ò rí ìgbésẹ̀ tẹ́ ń gbé láti protect ara yín. Kò sẹ́ni tí kì í kú o. Kò sẹ́ni tí ó ní agbára above death. But àwọn kankan wà téèyàn lè avert. Téèyàn lè leap in the board. Especially as the president of Nigeria. Àwọn kan wà tí wọn ò fẹ́ kẹ́ wà ń bẹ̀ rárá. Àwọn Fúlàní. You know. Kì í ṣe èyí láṣẹ máa sọ fún yín. Bàbá mi. Ṣé ẹ rí ìdí tí mo fi ń pè àkíyèsí gbọmọgbọmọ sí ọ̀rọ̀ ẹni pé tó bá ṣẹlẹ̀ tẹ́ bá gbà bẹ́ẹ̀ tẹ́ bá fún wọn láyè láti ṣe ìkájáfẹ́ ṣe ó máa affect àwọn ọmọ Yorùbá to a large extent.
á affect gbogbo wa, àgbà ni o, ọmọdé ni o, ọ̀dọ́yún ni o, nǹkan á affect wa, á dọ́dọ̀ wa, and it will have a permanent mark on us. Kí ni mo ń try àti sọ bàbá? Àwọn tó wà lágbègbè yìí tẹ kó mọ́ra, ọ̀tá pọ̀jù enemy lọ ń bẹ̀ Daddy Tinubu. You are not very careful. Àwọn tẹ́ ń bá tajà ẹ̀ wọ́n gbọ́n jù yín lọ. Àwọn tẹ́ kó sí kábínẹ̀tì yín, wọ́n ń fẹnu rẹ́yìn sí yín, wọ́n fẹ̀jẹ̀ sínú, wọ́n tutọ́ funfun jáde ni. Ẹ̀dẹ̀ gbà wọ́n mọ́ra síbẹ̀. Ẹ rántí 2 or 3 incidents ló ṣẹlẹ̀ recently from last year to today. 1, ṣe yẹn pé wọ́n organize coup tí gbogbo àwọn ènìyàn tí wọ́n deny yàrá rẹ̀, but you know what, that it is true. They want to eliminate you, remove you from there. Torí lójú tí wọ́n ti pẹ́ jù, Fúlàní ò gbà, ara wọn ò balẹ̀ tó yẹn. They want to remove you by all means. Àwọn ti ṣe mistake lójú tí wọ́n pé àwọn allow yín láti débẹ̀. Mo ti sọ̀rọ̀ ilé ẹ̀ka abẹ́ méjì sí yín. Ó dàbí pé mi wàá mọ̀ bóyá ẹ̀ ń gbégbèsè ṣá ọ lábẹ́lẹ̀. Àwọn ò fẹ́ 2027 yẹn lójú tí wọ́n ti pẹ́ jù, ó ti jìnnà jù. Ibi tẹ́yìn ti calculate 2027 àti ní gómìnà 25 àti ní gómìnà 32, gbogbo gómìnà Nàìjíríà ti di APC. Kò ní rí bẹ́ẹ̀ tó bá yá. Ẹni tó bá wà láyé ló lè sọ history. Mo sọ fún yín, àwọn tẹ́ kó tira Fúlàní to the core ni wọ́n. Fúlàní òun bá yàn sọ̀rọ̀ tó bá ti di pé àwọn fẹ́ gba ilẹ̀ gba ìlú. Bàbá Tinubu, èèyàn méjì or more mo fẹ́ kẹ́ kíyèsí, tó bá ṣe é ṣe ẹyọ wọn kúrò. Your National Security Adviser, the Minister of State for Defence, and some other people. The power to remove, to fire, to hire and fire is in your hand. Ẹ fi ejò sábẹ́ pílò yín, ẹ wá ń sùn. Ẹ má jẹ́ kọ́rọ̀ yín dàbí ọ̀rọ̀ ọmọ àwọn ewúrẹ́ àti ọmọ kìnìún, bébí kìnìún tí wọ́n gbé wá láti inú igbó tó bẹ̀rẹ̀ sí dàgbà láàrin àwọn ewúrẹ́. Ìgbà tó dàgbà tán tọ́wọ́ ẹ̀ bá ìkúdà ó bẹ̀rẹ̀ sí treat, ó ní nǹkan tó ṣẹlẹ̀. Bàbá má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ lórí sí yẹn. You know what happens? Kò sẹ́ni táwọn èèyàn ò lè gbàbọ̀dè fún o. I'm going to cite 2 or 3 examples out of the numerous ones tó ti ṣẹlẹ̀. Number 1, Burkina Faso. Táǹpẹ̀ ní Burkina Faso lẹ́nu. Ṣé rántí báńkà táǹpẹ̀ ní Thomas Sankara? Was the head of state of upper voter gbà yẹn. Òun ló change orúkọ upper voter from upper voter to Burkina Faso. Ọ̀rẹ́ tó súnmọ́ ọ̀rẹ́ kòríkòsù tájọ́ ń wọlé, tájọ́ ń jáde, tájọ́ ń jẹ, tájọ́ ń mu, òun ló pa Thomas Sankara o. Òun náà lose guard ẹ̀ ni o. Ó ti trust ẹ̀ pa. Right hand man òun ni. That point. Ẹ rántí máa kan tá ń pè ní Patrick Lumumba of Congo. Ǹjẹ́ mẹ́rin tó gbàbọ̀dé fún Mobutu? Mobutu was his senior guard, presidential guard. Òun ló lead wọn. Mobutu yẹn ló wá gbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́, ló pa Lumumba. Ó kú o pẹ̀lú gbogbo agbára àti Lumumba lọ. Baba, Fulani people are very greedy. They have the intention of taking over now. You know this. Kì í ṣe ká tó yẹ ká yẹ máa sọ fún yín. When you are not kì í ṣọmọdé now, ẹ dẹ̀ kó àwọn ẹ̀ mọ́ra. Last year, wọ́n stay cool tí ò ṣiṣẹ́. Èkejì, tẹ́ bá gbọ́ lẹ́tà táwọn Fulani nationalist movement kọ tán fún wa ti di March 28. That ultimatum 14 days to go. That is not a threat.
ẹgbọ́n tẹ bá gbọ́ nínú lẹ́tà yẹn wọ́n kí bá ṣe orí tó yọ ní October 1 ibẹ̀ náà bá ti yan mútu iṣẹ́ mọ́ October 1 ẹ̀ ṣe I don't think there was a national parade or whatever ibẹ̀ náà ti plan àti take action ṣùgbọ́n ẹ mórí bọ́ that's number 2. Number 3 of recent la gbọ́ pé wọ́n try àti poison oúnjẹ yín that thing also leaked. They won't stop o Baba Tinubu, they will never stop until they achieve their aim, and their total final aim is to make Nigeria the headquarters, the country of Fulanis worldwide, and they will do it. Gbogbo bẹ́ẹ̀ ṣe kó wọn sí kábínẹ̀tì yẹn tálẹ̀ rò pé wọ́n ń fún àwọn bandit ní hint àwọn náà ló plan nígbà ayé Buhari láti kó repentant bandit repentant terrorist sínú Nigeria army. What do you expect? Outcome wo lè expect from that kind of military setup? òun náà fi pa Nigeria army anyhow. Ẹ wò wọ́n kò sí bẹ́ẹ̀ ṣe lè plan nígbà tí ẹ ti lọ kó àwọn èèyàn wọn wọnú the mainstream army ẹ lè achieve anything. Now you are planning to travel